Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa ń fún yín. Ṣé update eléyìí tí a mú wá, update nípa Yinka TNT àti Alhaji Abbas Obesere ọmọ Rapala la mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ti fún yín ní update kan níbi tí Yinka TNT ti jáde síta tó ti sọ̀rọ̀, tó ti ṣàlàyé ara ẹ̀ wípé òun àti Abbas Akande pé àwọn ti ṣe introduction, pé àwọn ti fẹ́ra wọn, wípé kí àwọn ayé ó tó tú òun síta, òun ní láti wá ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́, òun ní láti wá túra òun síta. So ìgbà tí ó sọ̀rọ̀ tó ṣe fídíò, a wá rí pé ó tún padà reply àwọn tí wọ́n ń ṣe gbọ́ yìí sọ yìí, tí wọ́n ń ṣe èké is my hobby. So Yinka TNT fún wọn lésì wípé ká má wulẹ̀ pé òun, wípé bó ṣe rí bó ṣe jẹ́ ni òun ti fi ọ̀rọ̀ léde yẹn. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ èsì tí Yinka TNT tó fún àwọn tí wọ́n ń try láti pé ó dẹ̀ tún fún wọn ní wọ́n ní wípé ká má pé òun, instead tí wọ́n fi máa pé òun láti fi ṣe yẹ̀yẹ́ or láti fi ṣe èké, kí wọ́n wulẹ̀ send the congratulation message sí òun. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ẹ̀yin fi wá sí wa ìfarabalẹ̀. Ẹ̀yin tẹ́ ń pè mí láti congratulate mi, mo mọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń pè mí láti gbọ́rọ̀ lẹ́nu mi, mo mọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń pè mí láti congratulate mi, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ń pè mí láti gbọ́rọ̀ lẹ́nu mi, kí lẹ expect láti gbọ́ lẹ́nu mi? Kí lẹ fẹ́ kí n sọ fún yín ju nǹkan tẹ́ ti rí lọ? Kí lẹ fẹ́ kí n sọ fún yín ju nǹkan tẹ́ ti rí lọ? Ẹ̀yin tó ń yà lẹ́nu, ẹ má jò yà yín lẹ́nu. Òun mo ṣe máa sọ pé Ọlọ́run nìkan ló mọ ẹ̀dá, ló mọ ọ̀la. Ènìyàn ń wojú Ọlọ́run wọkàn. Kí lẹ expect láti gbọ́ lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí? Ẹ fi mí sílẹ̀. Pípé tẹ́ ń pè yẹn, ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń pè mí, àbòsí lẹ fẹ́ ṣe. Àbòsí lẹ fẹ́ ṣe, ẹ fẹ́ béèrè ọ̀rọ̀, ẹ fẹ́ máa béèrè question, mi ò dẹ̀ ní time, mi ò ní gbé. Kẹ́ pé dé ní dọ̀là, mi ò ní gbé. Mi ò ní gbé. Mi ò ní gbé. Tẹ́ bá fẹ́ congratulate me, send the congratulatory message sí mi, congratulations, mo ti gbọ́. But àwọn nǹkan tẹ́ ń bí mi ò ní gbé. Àbòsí lẹ fẹ́ ṣe. Tó bá ti di ẹjọ́, ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ṣé rí èmi, ọmọ àgbà ni mí. Mo dẹ̀ mọ̀ bó ṣe ń rìn nínú ilé olórogún àbí inú ilé. Èmi ò ní pé ilé tèmi nílé olórogún. Ilé ayọ̀, ilé ìdùnnú ni. Torí màámi, ìyálé mi wọ́n ní mi lára, so mi ní pé wọ́n lólórogún. But mo mọ̀ bó ṣe ń rìn. A sì máa ṣe kéèsì yẹn. Ìwọ tó bá fẹ́ ìyàwó, tó bá fẹ́ ọkọ tó ti níyàwó, ọ̀tọ̀ níwà tó yẹ kó wù. Ìwọ tí ìyàwó ẹ̀ dẹ̀ sì wà nílé tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kejì bí irú tèmi báyìí. Ìwọ tó bá fẹ́ ìyàwó tí ó bá fẹ́ ọkọ tí ìyàwó ẹ̀ ti lọ tó bímọ, tó dẹ̀ bá àwọn ọmọ yẹn tó ní relationship pẹ̀lú bàbá wọn, ó tún níwà tí obìnrin láti wò. Ìbọn yẹn ò ń ṣe ọ̀rọ̀ ìní. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ ni pé gbogbo ẹ̀yin èèyàn bí ẹ ṣe máa bá mi fọwọ́ pọ̀ tí màá rin àrìnyè lọ́nà yìí, ó ní mò ń bẹ̀ yín lé lórí. Nítorí pé mi ò lè ti torí pé new status mi kí n fi orí Facebook lẹ̀. Ẹni tí mò ń bá jáde ò sọ fún mi pé kí n fi orí Facebook lẹ̀, so kò ń ṣe ẹ̀yin. Mọ̀ láti má wá ṣe bẹ́ẹ̀. Ẹ bá mi tread softly. Gbogbo nǹkan ẹ jọ̀ọ́, mi ò gbé ilé mi lé yín lọ́wọ́ o. Mi ò gbé ilé mi lé yín lọ́wọ́ o. Mi ò gbé ọ̀dẹ̀dẹ̀ mi lé yín lọ́wọ́ o. Mi ò gbé ìyálé mi lé yín lọ́wọ́ o. Lára àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé wọ́n fún mi ní ààyè nítorí ẹ̀yin tẹ́ ń doubt, nítorí ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí n gbádùn, nítorí ẹ̀yin màrímà sọ náà ni mo ṣe fẹ́ gbé kinní yẹn sórí YouTube. Wọ́n dẹ̀ fún mi láàyè for just 2 hours. Ìgbà tẹ́yin náà bá wá rí, ẹ wá mọ̀ bóyá ó yẹ kó ju 2 hours lọ àbí kò yẹ kó ju 2 hours lọ, because èmi ò fẹ́ situation tó jẹ́ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin, kò sí béèyàn ṣe fẹ́ ṣe tó ṣe fẹ́ dénú, but Ọlọ́run tó fi ìyálé mi kẹ́ mi ló fi wọ́n síbẹ̀ fún mi pé kí Ọlọ́run fi ẹ̀mí Ọlọ́run sí wọn nínú, pé ilé ayé yìí kò jẹ́ mọ́ nǹkan kan ni tó yẹ pé mo sì máa ṣe show fún wọn tí mo sì máa sọ̀rọ̀ wọn bó ṣe great sí. Kémi náà má wá kọjá àyè ara mi. Kíní yẹn ò lè ju 2 hours lọ lórí YouTube. Láàárín 2 hours yẹn mo wá bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ má download ẹ̀ débi tẹ́ máa sọ káàkiri. Because tẹ́ bá ń jù káàkiri,
ó máa di pé àwọn bloggers wọ́n máa sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n máa fi spite ẹni ẹlẹ́ni mi ò ríyàn kankan ṣe kó bá mi spite ìyálé mi o wọ́n ti ṣe fún mi tó wọn ò ní mí lára o wọn ò ní mí lára o nǹkan tẹ́ ẹ ṣe ń rí tó ṣe jáde yìí sìn ó ṣe wọ̀n sẹ́yìn ni o nígbà tẹ́ bá rí nírọ̀lẹ́ ẹ mọ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbó ti bẹ̀rẹ̀ tipẹ́ but ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá wo kíní yẹn alálùbáríkà onídídùn ẹ̀yin ìyá àbíyè ẹ̀yin tẹ́ ẹ má máa jù nígbà tẹ́yin bá gan bá rí ẹ mọ̀ bẹ ṣe nǹkan tó yẹ ẹ jẹ́ káwọn èèyàn lọ wò ń bẹ̀ for ẹni tó bá meet up ẹ 2 hours ẹni tí ò bá dẹ̀ meet up ẹ ó tún dijọ́ míì nìyẹn ẹ má lè fẹ́ download ẹ fẹ́ send ẹsẹ̀ lòmíì pé kó máa wò nígbà tẹ́yin náà bá rí ẹ mọ̀ bóyá nǹkan tó yẹ kéèyàn máa send kéèyàn má lọ intimidate ìyálé mi ni nítorí èyí tí wọ́n tiẹ̀ ṣe fún mi gbogbo nǹkan tẹ́yin èèyàn gan sọ ẹ jẹ́ kí n túbọ̀ máa appreciate bàbá mi èmi ò ní pè wọ́n lọ́kọ mi torí ọmọ àgbàlẹ̀ mi ẹ jẹ́ kí n máa appreciate bàbá mi tó jẹ́ àkàndé ẹ dẹ̀ ń jẹ́ kí n máa appreciate ìyá mi tó jẹ́ ìyálé mi ẹ jẹ́ kí n máa appreciate wọn mọ̀ wípé èmi ni mo so wà special mo so wà important tó bí wípé àkàndé mi láti yí ohun wọn padà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ó jẹ́ àlá fún yín ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ ti ń kàn dẹ́ mi pé ẹni tó ń ṣe ọ̀rọ̀ ọkọ àtòbò yìí tí ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ̀ àwọn qualities tó ń rí nínú mi ọ̀pọ̀lọpọ̀ yín ò ní ẹyọ kan nínú wọn ìmí tó dẹ̀ ń sọ̀rọ̀ nínú yín ọkọlọ́kọ lẹ fẹ́ ẹ ti ẹ̀ pàyàwó ẹ pàyálé fẹ́ yàwó ni èmi ò lọ pa ìyálé gbà mí tọwọ́ tẹsẹ̀ ìyálé ò kìí ṣe ìyá fún mi kò ṣe ìyálé mi ìyá ló jẹ́ sí mi ọkọ náà ò kìí ṣe ọkọ mi bàbá ló jẹ́ sí mi so ìwò bí mò ń wò wọ́n nìyẹn adé orí ni àti láìsí ìyálé níbẹ̀ èmi ò lè jàǹfààní nǹkan tí mò ń jàǹfààní lọ́dọ̀ ọkọ lẹ́ni so gbogbo ẹ̀yin tẹ́ máa lọ wo kíní yẹn lórí YouTube ẹ jọ̀ọ́ ẹ kọ wò kẹ rí kẹ sọ àwọn tí ò bá lè rí kẹ bá wa sọ fún àwọn aláìgbàgbọ́ wípé bó ṣe rí nìyẹn so àwọn á lè jẹ́ kọ́mọ ọ̀run mi wáyé wọ́n á lè jẹ́ kí n rí mú mi mo kò ṣe fún yín láti máa send ẹ̀ kẹ lọ torí ọ̀pọ̀lọpọ̀ yín máa mú àìmọye ẹ ti pe àkàndé ẹ ti fẹ́ pè pa ẹ ti pè ìyálé mi ẹ ti fẹ́ pè wọ́n pa ìyálé mi dẹ̀kẹ̀rẹ̀ ó gbọ́n ju gbogbo yín lọ ó gbọ́n ju gbogbo yín lọ ẹ ti fẹ́ pè pa ìgbà tẹ́ ń pè wọ́n kí ni nǹkan tẹ́ ń sọ kí ni nǹkan tẹ́ ń sọ tẹ́ ẹ fẹ́ mú jáde ń bẹ̀ ṣé ẹ fẹ́ kí wọ́n gbógun tì mí ni àbí ẹ fẹ́ kí wọ́n yẹ àga mi kàn yẹ mọ́ mi lẹ́sẹ̀ because I don't understand nítorí Ọlọ́run ti ṣe leléyìí ọbẹ̀ tí Ọlọ́run ti ṣètàn ni tí kò sẹ́ni tó lè da iyọ̀ já kò sẹ́ni tó lè fi magi já kò sẹ́ni tó lè fi omi já bá a ti wáyé páàrí làárí ogún ẹwà kò ṣeé ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ wo kíní yẹn 2 hours ni between 6 and 8 ẹ má download ẹ send ẹ síbi tí ò yẹ kẹ́ send ẹ sí ìgbà tẹ́yin náà bá ti rí ẹ fira yín sí ipò àwọn tó wà involve nínú kíní yẹn pé ṣó yẹ kẹ́ send ẹ láti lọ dálé mi rú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dàrú bá ṣe wáyé páàrí láàrí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí yàtọ̀ sẹ́yìn tẹ́ fẹ́ congratulate mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ fẹ́ máa béèrè question lọ́wọ́ mi kí ni mo fẹ́ ṣe kí lẹ fẹ́ kí n sọ gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń pè baálé mi náà agúnbàjẹ́ ò lódò ìbàjẹ́ èèyàn ò dáṣe olúwa dúró àti tòjé bolóòṣà lọ́wọ́ báyìí ó kù ẹni tó máa bọ kì í ṣe pé bóyá mo sọ pé mo ti gbà wọ́n tọ́ omi ìbáyálé mi wí o ẹ̀yin èèyàn tẹ́ rò bóyá ìbàjẹ́ yín lè dàrú kò lè dàrú nítorí ẹ̀ náà lọ́lọ́run ò ṣe jẹ́ kẹ́ ẹ mọ̀ kó tó di pé gbogbo nǹkan ó ṣẹnu re so lágbára Ọlọ́run nígbà tí ojú yín bá rí nírọ̀lẹ́ between 6 and 8 lórí Yinka TNT YouTube channel ẹ jọ̀ọ́ ẹ má sọ káàkiri ẹ jẹ́ káwọn èèyàn lọ wò ń bẹ̀ ẹ má lọ jù sí family ìyálé ẹ má jù sí ìyálé torí Ọlọ́run àwọn gan kò sí nǹkan tó fẹ́ tó ní òun bẹ̀ wọ́n wà ń bẹ̀ but ẹ má fi spite wọn
ẹ má fi spite wọn. Ẹ kàn sọ ní ẹni mò ń talk to ẹ mọ nǹkan táwọn people yìí fojú mi rí. Ẹ mọ nǹkan tó wọ́n ti pe ọkọ mi, wọ́n ti fẹ́ pè pa. Wọ́n ti pa Kàndé, wọ́n ti pè yálé mi, wọ́n ti fẹ́ pè wọ́n pa. Ẹ̀yin oníbàjẹ́, ẹ ṣọ́ra ṣe o, kí iná Ọlọ́run kó má bàa wá sí yín lórí o. Ẹ káàárọ̀. Lovers ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Olúyinká TNT. Ó ti sọ̀rọ̀, ó ti sọ bí gbogbo àwọn nǹkan yìí bó ṣe rí. So ẹ̀yin tí ẹ jẹ́ fíwáàsí wa àti ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa like and ẹ bá wa comment, ẹ bá wa share. So we love you all. Thanks for watching.